gèlè ọmọ lérè láyé ń wé, gèlè ọmọ lérè láyé ń wé, ọmọ wù mí ọmọ yálé mi o, gèlè ọmọ lérè láyé ń wé, ọmọ wù mí ọmọ yálé mi o, gèlè ọmọ lérè láyé ń wé. Ire 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 mọ̀mọ́ lójú owó ń rí o, ire owó ayọ̀ àtàìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ló mọ̀ rí. Ọ̀gá wẹ̀ẹ̀tì olúwa dára sí mi tí ń sọjọ́ ìbí lónìí ni mò ń pè rí lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹni tó bá fẹ́rẹ̀ kó mọ̀ fẹnu rẹ̀ kó máa fẹnu rẹ̀ pé dára sí mi tí ń sọjọ́ ìbí lónìí o. Àwọn òbí rẹ ló rán mi wá bí, àwọn ni wọ́n pè wọ́n mọ̀ kí ọ ní gbèjègbèjọ. Ìbà Ọlọ́run ọba ni mo kọ́kọ́ ṣe kí n tó mọ̀ ń lọ. Ewúrẹ́ tó wọlé lọ́jọ́ sí o tí ó jùbà ó dẹran àmúso, ìbà rẹ ni mo ṣe kí n tó mọ̀ ń lọ. Ọ̀gá wẹ̀ẹ̀tì bẹ́tí ẹ bá ń já, mi ò pè ọ́ sí ikú o, mi ò pè ọ́ sárùn. Ìpè ayọ̀, ìpè àlàáfíà tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ni mo pè ọ́ sí. Ó yá jẹ́ mi ní òtè mi ò jájọ rè lú àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Àkúrẹ́ òye sani ní àwọn bàbá rẹ̀. Ó yá máa ń gbọ́ bí mo ti fẹ́ kó kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Àkúrẹ́ ló ní Déjì, ẹgbẹ̀jèjì lálà, oníṣìí lẹ́fí ń pẹkùn, àgàdà lẹ́fí ń pèrè ní àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ elégbò ìsì tí ń yọ bí òrí, ìwọ lọmọ akin tí ó gbọdọ̀ zojo, ńlẹ́ ọmọ amúlà méjì sójú sẹ̀yẹ, ọmọ abibẹ̀ jágádá ọ̀nàfin, ọmọ amójú ọ̀nà yẹ́yẹ́yẹ́, ọmọ òjijì fìrí o ìrántí ìṣòwò ẹlẹ́ǹkúlẹ̀ àdé wíre, ó fi dùrù sọ̀sẹ̀, ó fi màlúù sọdún gbàgbọ́, ọmọ ọlọ́dún ìjọ mẹ́jẹ̀ẹ̀jọ, ńlẹ́ ọmọ olókè méjì takọtabo lójú ọ̀gàn, ọmọ díun níta olúpè, ọmọ ọ̀pẹ̀kùn sẹ́mì, ẹni mi ò omi yìí forí ara rẹ̀. Àkúrẹ́ òye o, ọmọ onípele ojú àwò bẹ́ẹ̀lú mi, òyọ fún bẹ́ẹ̀ lẹ́rù níjọ́sí ní òṣèré ojú ẹkùn sí ìwọ gan sóyẹ kó kojú rẹ ni. Ọmọ amórí àyà kélédé, ọ̀ṣọ́kọ dúdú ọ̀ṣọ́kọ pupa, ọmọ alápá ń sànpá o, inú ń bí wọn. Òrìṣà jẹ́ǹdà bí onílé yìí, mọ̀ ń bá bí mo ti wí, ǹjẹ́ bí wọ́n bá dà bí onílé yìí wọn ò lè wà bí onílé yìí láíláíláí bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ilé gàrí ságbá o, ọmọ oníṣu àrògùrò jẹ́, ráúlé òye o, oyemekun alágàdá. Àṣeyí sàmọ́dún ni fún ọlọ́lá bàbá mi, ọdún ayọ̀ ló mọ̀ ṣe lọ́lá ọlọ́run ọba. Bàbá rẹ̀ Matthew aláṣẹ Ladbalas Media ló ní kí n wá mọ́ kí ọ níbi tí wọ́n ti ń sojú lówó àtẹ̀jáde lọ́pọ̀ yanturu. Màmá rẹ̀ ní kí n mọ́ kí ọ Pinlọ́lá o, ó ní í ṣe ọ̀pẹ̀lẹ́ aláṣẹ Favourite Palace Collection níbi tí wọ́n ti ń tojú lówó aṣọ tó bá gbà mú. Bísọ́lá ní kí n mọ̀ kí ọ, Favour náà ní kí n mọ̀ kí ọ, Ire Olúwa ní kí n mọ̀ ṣe ọ̀pẹ̀lẹ́, nífẹ̀ẹ́ mi ò dẹ́yìn o, ó ní mọ̀ kí ọ, pèmí síre ń kọ́, òun náà ní kí n mọ̀ kí ọ, Gift gangan ò dẹ́yìn, ó ní kí n mọ̀ kí ọ, gbogbo wọn ní ṣe ọ̀pẹ̀lẹ́. Wọ́n lọ́dún tó ṣe lò ní òní jàzẹ̀mọ́ lọ́lá ọlọ́run wọn bá. Ó wá ní parẹ́ máwọn òbí rẹ lójú, ó dàgbà ó dògbò, ikú ò ní pa ọ́ ní rèwerèwe lọ́lá ọlọ́run wọn bá. Ó mọ̀ dàgbà nínú ọgbọ́n, nínú ìmọ̀ àti nínú òye ọlọ́run. Ẹ ń bá wá pé o kú, òun gangan ni yóò gbà kú rẹ kó ti di dandan. Àṣeyí sàmọ́.